Ẹ ṣé o, ẹ̀mí mímọ́. Ẹ ṣé o, ẹ̀mí mímọ́. Èmi ayé fojú sí ọ̀nà ò gbàgbé. Ẹ̀mí mímọ́, ẹ ṣé o. Bẹ́ẹ̀ ni o, ẹ̀yin èèyàn mi. Orin mo fi wọlé lọ́sàn-án yìí. Ẹ kú àsán, ẹ kú alẹ́, ẹ kú ìyálẹ̀ta, ẹ kú àárọ̀ pẹ̀lú bíkíbi tẹ́ ti ń gbọ́ wa. Pẹ̀lú básìkò yìí ṣe rí lọ́hùn. Ẹ ṣé ẹ fi ń tẹ́tí sí wa. Bẹ́ẹ̀ ni, ẹ rí pé orin la fi wọlé. Ṣé rí ilé ayé yìí, ẹ jẹ́ ká máa ṣe dáadáa, ká máa ṣe rere. Wọ́n lẹ́ni tó bá ṣe ibi kó múra síbi. Ẹni bá ṣe rere kó múra síre. Àti ibi àti ire. Kò sí èyí tó máa gbé olúkalúkù ayé yìí lólú ẹ tó máa jẹ ẹ̀san ẹ̀ títí tó máa fi kú, tí kú máa fi bá. Bẹ́ẹ̀ ni ẹ̀yin èèyàn mi, ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa. Wọ́n ní Mariam, ó ti wà fully recovered fún poison tán fún. Ṣé mo sọ fún wa pé etí tó bá gbà lọ yìí máa gbá bọ̀? Torí ẹ̀ àbọ̀ ni mo fẹ́ jẹ́ fún yín yìí pé wọ́n wà níbi tí wọ́n ti ń fún Mariam ní oògùn. Wọ́n ní kó má gbé lọ sí hospital torí tí wọ́n bá gbé lọ sí hospital pé ó lè má yè. Ló bá ní ìyá onífá tó declare tó jẹ́ kó mọ̀ pé kíni pé poison ló jẹ. Òun ló ní kó ní sùúrù tó wá gbé lọ sí hospital pé ó lè má yè. Ló bá lọ mú nǹkan tó máa ń pa oró poison. Wọ́n ní ìyá onífá lọ mú wá, ló bá dà fún, ló dà sí. Ló bá bẹ̀rẹ̀ sí ní pọ funfun lẹ́nu, ló pọ̀. Wọ́n ròyìn tó wá bí gbogbo nǹkan tó jẹ. Gbogbo nǹkan tó jẹ wá bí dànù. Ní májèlé tán náà fún jẹ. Tán ní ọmọ ọ̀dọ̀ ló fún ní májèlé jẹ. Tán ní irọ́ ni o pé ẹnìkan ló rán ọmọ ọ̀dọ̀. Pé kó bá wọn pa Mariam. Torí tí Mariam ti pọ̀ jù. Tí gbogbo èèyàn ti fojú sí pé ẹnìkan ló rán. Even àti Mariam. Wọ́n ní ìjà tí Mariam bá olórí Ashley jà. Pé kìí ṣe kékeré o. Gbólóhùn ló rán ọmọ yẹn. Torí àwọn méjèèjì jọ ń ṣe gbólóhùn asọ̀. Wọ́n ti ń jà bọ̀ láti àtijọ́ tán ti ní wọ́n ní kán páàkì kúrò ní kí Mariam páàkì kúrò ní tí kóòtù ní kí Mariam páàkì kúrò láàfin. Torí ó ń disturb peace àwọn èèyàn láàfin. Pé wọ́n fún ní just 30 days pé kó fi palẹ̀mọ́ gbogbo kangárẹ̀. Kó kó kangárá kúrò ní ààfin. Kó jẹ́ kí ìsinmi wà láàfin. Wọ́n ní ìwọ ọmọbìnrin yìí tán pè ní Ashley. Ìwọ ìkà burúkú yìí. Àṣé ò ń tàn mí gbogbo bá ṣe ń ṣe wọléwọ̀de tá à ń gbèrò ìkà tá ń gbèrò ibi sọ́mọnìkejì. Àṣé ọgbọ́n láti yọrẹ. Náà wọ́n kà ẹ́ mọ́ àwọn tó yẹ kán páàkì kúrò láàfin. Àfohùn yìí Mariam nìkan náà kà wọ́n. Àjọ ń lọ ni o. Irọ́ ló pa àjọ ń lọ. Tóun bá kúrò láàfin, àjọ ń lọ. Kí ló dé tán kà ẹ́ mọ́? Ó rí pé ìkà èèyàn ni ẹ́. Òun ò ní kúrò fún anybody láàfin. Tóun bá máa kúrò gbogbo wọn pátápátá náà máa sweep kúrò. Wọ́n ní nǹkan tó ń sọ Ashley. Tóun àti Ashley jọ sọ gbé. Wọ́n ní nǹkan tó rí mọ́ nìyẹn. Àfìgbà tí ó délé bó ṣe gbé poison fún un. Wọ́n ní ọmọ yẹn sọ pé torí gbogbo èyí tí mò ń sọ yẹn ti gbọ́ ń pa ẹ̀. Wọ́n lọ́mọ yẹn sọ pé kò sẹ́ni tó rán òun. Pé ṣé kò ní surprise yín ẹ̀yin èèyàn mi. Ó ní ṣe lòun hate Mariam. Ó ní láti ilẹ̀ pẹ̀pẹ̀ lòun hate Mariam. Ó ní Mariam lénìí, Mariam lọ́la, Mariam ní gbogbo ìgbà. Tẹ bá rí gbogbo ìkà tí Mariam ń pètè pèrò láti ṣe fún Naomi. Pé gbogbo ẹ̀ làwọn ń rí, gbogbo ẹ̀ làwọn dẹ̀ ń gbọ́. Pé táwọn bá dẹ̀ lè rí nǹkan tán láti fi ṣe obìnrin léṣe. Ló bá ní káwọn ronú nǹkan tó máa fi pa dànù. Léṣe bóun ló rán wọn ṣe. Nǹkan tó bá rán à ṣe báyìí fún. Wọ́n ní inú ẹ̀ ti burú jù. Wọ́n ní Mariam ti le jù. Mariam ti burú jù. Mariam ṣe gbá Mariam ṣàwo. Pé gbogbo èèyàn ló try láti pa. Ọmọbìnrin tán sọ pé ó fẹ́ ṣe léṣe yẹn Naomi.
pé kò lè rí ṣe léṣe o, pé òun máa pa á kó tó rí kó tó rí Naomi ṣe léṣe. Ó ní bóun ṣe wá ń plan láti ju ẹbu sínú wáìnì tó fẹ́ mu. Ó ní kóun bá òun mú wáìnì. Ó kàn bù sí wípé tó bá ti mú tán kó sùn kó para ẹ̀ dànù. Wọ́n ní nǹkan tóun mean nìyẹn. Wọ́n ní irọ́ ló pa òjẹ́jẹ́, wọ́n ní kò sí anybody tó rán òun. Wọ́n ní àfi ìgbà tí Mariam sọ pé wọ́n rán ẹ ni o. Ta ló rán ẹ? Òun dẹ̀ mẹ́ni tó rán ẹ. Ashley ló rán ẹ. Ashley ló fẹ́ pa òun. Ashley ló fẹ́ ṣe kinní. Ashley fẹ́ kóun kúrò láàfin fóun. Láyé. Àwọn méjèèjì náà jọ gbìmọ̀ pọ̀ láti ṣe ibi fún ọmọnìkejì wọn, láti ṣe ibi fún Naomi. So ìwọ nìkan ló fẹ́ máa yán kọ̀ọ̀kan. Wọ́n wá ní kóun pààkì kúrò láàfin. Pé láéláé. Pé ọgbọ́n tó dáa. Pé òun gangan ló rán ọmọ yẹn pé kó fi poison sí. Wọ́n ní wọ́n sọ. Ọmọ yẹn ní kò sí anybody o. Wọ́n ní ṣe ni bá rí bọ́mọ yẹn ṣe ń kà. Wọ́n ló kà délẹ̀ pé òun kàn hate Mariam. Ọmọ yẹn ti mọ̀ pé òun ò lè dúró sọ́dọ̀ ẹ̀ mọ́. But ọmọ yẹn declare, ó clear fún everybody pé Mariam ti pẹ́ tó ti máa ń pààyàn, tó ti ń ṣe báyìí, tó ti ṣe báyìí, pé nítorí ẹ̀ pé inú ẹ̀ ti ẹ̀ ń bí àwọn. Pé òun sọ pé òun ò kọ̀ láti kúrò ní ààfin, pé bẹ́ẹ̀ tó máa make sure pé òun máa pa Mariam. Ẹ rọ́rọ̀ ní ìgboro ẹnu, ẹ̀yin èèyàn wa. Ẹ mọ̀ pé kò dáa kéèyàn máa ṣe bí. Ẹ wo ọmọ píníṣín tó plan ẹ̀ fún. Bẹ́ẹ̀ ni. Ṣé bó rò pé bóyá ìwọ nìkan ló níṣẹ́ ibi lọ́wọ́? Ó mọ̀ pé àwọn èèyàn wà lábẹ́lẹ̀ tó ń plan ẹ̀ láti ba tiẹ̀ náà jẹ́. Ó ní ṣe ló surprise everybody. Báwo òun nìkan ìṣá ló wà ní one side tó ní irọ́ ló pa. Ashley ni o. Wọ́n ní kì í ṣe ìjà kékeré. Wọ́n ní Ashley ní ìwọ kẹ̀. Òun kọ́ o, òun kọ́ àbí ìwọ. Ó fi pé mo jọ̀wọ́, ìwọ tó jẹ́ pé pààyàn. Ó fi pé mo jọ̀wọ́, ìwọ tó jẹ́ pé gbogbo tiẹ̀ kìkì ibi ni. Àwọn náà méjèèjì wá sọ pé owó ṣágo ń búkú o. Ẹ wo ẹni tó ń sọ̀rọ̀, wọ́n ní tẹ bá rí bó ṣe disgrace ara wọn. Wọ́n ní bó ṣe disgrace ara wọn lédè pé kì í ṣe kékeré. Mo ní ìyẹn náà ti kúrò níbi tán ló dá accident. Gbogbo wọn pátápátá náà ní ìṣòro fúnra wọn. Tí àwọn alálẹ̀ ń fún wọn ní, tó ń fún eléyìí lọ́tọ̀, tó ń fún tọ̀hún yẹn lósì. Gbogbo wọn kò sẹ́ni tó lálàáfíà because bó ṣe wà yẹn. Láti bá tọmọnìkejì jẹ́, òun náà nílẹ̀ mọ́ bá wọn everyday. Tílẹ̀ bá mọ́ wọn plan another. Ẹ sì rí nǹkan kan. Ẹ yìí máa fẹnu yín gbolẹ̀. Gbogbo ẹ̀yin oníṣẹ́ ibi tó wà láàfin. Wọ́n yìí máa fẹnu wọn gbolẹ̀. Gbogbo náà yìí máa jìyà gbogbo iṣẹ́ ọwọ́ ibi tó ń ṣe. Ẹ̀yin èèyàn mi. Wo kan dùn kan pọ̀ ṣókí lọ bí oge. Mo ní kí n sọ fún wa torí mi ní rí kí n má sọ fún yín. Ẹ̀yin tèmi ni yín. Ẹ̀yin èèyàn mi tó sẹ́lẹ̀ńkẹ́ jù. Ẹ̀yin èèyàn mi tó bá mi share, tó bá mi like, tó dẹ̀ mi subscribe. Ọlọ́run á dúró tì yín. Ọlọ́run á wà pẹ̀lú wa. Àánú Ọlọ́run, àbọ̀ Ọlọ́run, oore ọ̀fẹ́ Ọlọ́run ó máa bá gbogbo wa gbé. Ikú ò ní rí wa gbé, ṣàrùn ní sọ wá lọ́jọ́. Àbọ̀ Ọlọ́run á dájú lórí yín. Bẹ́ẹ̀ ṣe ń fọwọ́ yẹn ṣe nǹkan rí tẹ́ bá fi ń ta ìka. Ọwọ́ yẹn ẹ ní fi gbọ́mọ sí lágbára ẹ̀jẹ̀ Jésù. Èmi náà ò ní fi gbọ́mọ sí. Gbogbo pátápátá kò ní fi gbọ́mọ sí. Queen Naomi tí gbogbo á jẹ́ fans ẹ̀ lágbára Kristi. Ayọ̀ la máa rí ìjọ́ tó bá máa bímọ. Ayọ̀ ńlá ni. Màá sọ fún gbogbo wa kí gbogbo wa ká kó lùbọ̀ ọmọ. Ká lọ síbẹ̀. Ká lọ jẹ, ká lọ mu. Ká tún dì lọlé. Bẹ́ẹ̀ ni ẹ̀yin èèyàn mi. Àbọ̀ Ọlọ́run kó dájú lórí wa. Jésù Kristi Olúwa wa. Àmín. Bye.